Èmi Abdulazeez Adégbọlá Tani Ọlọhun, mò ń fi àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá. Yá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé ọmọdé, ó ti bẹ̀bẹ̀ o. Pàápàá jùlọ àwọn tó pè mí lẹ́jọ́ wípé mo bà wọ́n lórúkọ jẹ́, wípé ẹ jọ̀ọ́ mo fi Allah tẹ́ gbàgbọ́ nú ẹ̀, gbogbo tẹ́ gbàgbọ́ nú ẹ̀, mo fi Allah, mo fi Quran bẹ̀ yín, ẹ má bínú sí mi. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká rí bí àṣìṣe. Ẹ dákun ẹ foríjì mi. Mo wá láti ṣe àtúnṣe ni, ètò ìṣe pé bí mo tó wá láti wá ṣẹ́ẹ̀kẹ́ èbú àìgbẹ́ ènìyàn kan àbí bẹ̀ ènìyàn kan lórúkọ jẹ́, torí bí mo ń sọ̀rọ̀ yìí ẹlòmíì ò tún mọ̀ pé àbùtún wá bèbú ni, ìyìn wá láti bẹ̀ ènìyàn kan lórúkọ jẹ́ àbí láti bèbú. Mo wá láti tọrọ àforíjì ni. Gbogbo tí wọ́n ti rẹ̀ ṣiṣẹ́ pátápátá ẹ dákun ẹ foríjì mi. Mo wá fẹ́ fi àforíjì náà ó wá tú mi kí n fi dúpẹ́. Lákọ̀ọ́kọ́ kí n bẹ̀rẹ̀ ọpẹ́ mi ní ọ̀dọ̀ Emir Ìlọrin. Gbogbo wọn pátápátá náà gbìyànjú. Àwọn ògo Ìlọrin mo dúpẹ́ lọ́wọ́ wọn. Sheikh bàbá wo Kutagidi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Sheikh Lágbàjì àwọn náà ṣe wọ́n kù fọmọnìyàn ṣe. Gbogbo ayé náà lórí pé ipa tí wọ́n kó látàrí pé kí n lè bà jáde, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ògo Ìlọrin, gbogbo ògo Ìlọrin pátá, ẹgbẹ́ ògo Ìlọrin ò ní bàjẹ́ o. Ọlọ́run tó soyún kò ní túyín ká, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Gbogbo ìyà tá à ń bára wá tà pátápátá ká lè bí ìjà fẹ́. Ọlọ́run wà ní jẹ́ kí ilẹ̀ yóò dàrú. Ọlọ́run sì ní jẹ́ kórúkọ tí inú ò bàjẹ́, orúkọ tí inú ò ní bàjẹ́, ayé ò sì ní báyìí lórúkọ jẹ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, inú mi sì dùn láti tọrọ àforíjì lọ́wọ́ yín, torí sẹ́wọ̀n pé ní tó wúyẹ tó ti lọ ní bóyá kò ní tọrọ àforíjì, bóyá tó tún bá wa ṣàgídí ni. Èmi ò mọ̀ pé mo ṣẹ̀ nígbà tí wàá tó fún pé ní tẹ́ mo sọ bí inú mo ṣẹ̀yìn kí n tọrọ àforíjì náà ni, torí pé bí ọ̀rọ̀ ṣe lọ yìí àwọn tá a gbé fídíò wọn wá wípé eléyìí sọ pé bàbá báyìí sí báyìí nígbà táwọn gan déwájú àwọn ọlọ́rọ̀ wọn ò lè sọ mọ́, wọn ní ó láwọn pa máwọn ọlọ́rọ̀. Bàbá olúwo tó wá olóhùn parọ́ mọ́ bàbá Òkútagídí ni, ìyá Ọ̀ṣun olóhùn parọ́ mọ́ bàbá Òkútagídí ni, ọmọ tó parọ́ mọ́ Sheikh Labeeb náà tábàgbọ́n náà wà ó lóhùn parọ́ ni. Ṣé mi wá ní sọ wípé ọjà ṣé kí mi wá pè lóòótọ́ ìkàkẹ́ yìí ní bẹ́bẹ̀ òótọ́ náà sọ. Tẹ́ rí pé mo sá fi Ọlọ́run bẹ̀ yín, mo fi Ànábì Muhammad mo fi bẹ̀ yín, mo fi Quran mo fi bẹ̀ yín, ẹ foríjì mi. Ní nǹkan kan ní mo ti wà bí mi ṣe rí náà lọ ẹ ṣe rí ìlẹ́ nìkan kan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo pátá. Mo sì tún fi àsìkò yìí fi ọpẹ́ mi lọ́pọ̀lọpọ̀ fún olórí gbogbo apáta lu Nàìjíríà, President Bola Ahmed Tinubu. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara, gómìnà Abdulrahman Abdulrazak. Mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Torí ọ̀rọ̀ ta lọ́lọ́run, ọ̀rọ̀ tí ó gbáyé ti gbọ́ sí ni. Àlẹ́ ni wọn ò gbọ́ sí. Àwọn náà gbọ́ sí, yóò sì ní pátákó. Torí ó ń lò ní fi ó tú, ó ń lò ní fi ó bàjẹ́. Àwárí lérí pé wọn ò pè, wọn ò ṣe kékeré, wọn ò ṣe. Gbogbo wọn náà ló dá sí ọ̀rọ̀ tó wá sí dọ̀rọ̀ awuyewuye tí ó gbáyé bá ti ń gbọ́. Àwọn lọ́lọ́run fi so lórí wa, wọ́n lè mọ́ sọ̀rọ̀ ọ̀tá. Kára mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé pátá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlẹ́nì kankan nú. Mi ò lẹ́nì kankan nú. Ifá ló sọ, Ifá ní látijọ́ mo ti délé ayé mi wọn ò ní kíní ọmọdé nú, wọn ò gbìmọ̀ràn kásàgbàlagbà, wọn ò gbé kẹlẹ́rú ọmọ nì, wọn ò gbé kí ọ̀fọ̀ mọ́ rọra. Mi ní kíní lẹ́nì kankan nú. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàpẹ́lẹ́ mo fọlọ́ ọba mo fi kọ́ ogun yín lọ́rùn pé kí n ti bá ti àṣìfẹ́ nìyẹn kan ẹ foríjì mi, ẹ mú fẹ́ foríjì mi. Ẹ jẹ́ pé ohun tó ti lọ kó lọ. Ọlọ́run wà ní dalẹ̀ Yorùbá rú, Ọlọ́run sì ní da Ìlọrin náà rú. Gbogbo nǹkan tí mo sọ nípa yín, tí mo sọ nípa gbogbo yín pátá àti CP Commissioner of Police ìyá tó lọ yẹn, ìyá dáadáa ìyá yẹn náà, torí pé àti mo débẹ̀ ìyá yẹn náà bá mi sọ̀rọ̀ gbogbo tí mo sọ nípa yín kò rí bẹ́ẹ̀. Èmi fúnra mi náà mo sọ, mi fúnra mi máa sọ pé kò rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ nù. Èyí tí mo sọ tí wọ́n á pè ní sọmọ́ ẹlòmíì lè wá lẹ́yìn mi kó ayé pé dandan mo sọ bẹ́ẹ̀ ni. Ẹlòmíì lè wá, èmi náà mo sọ pé báyìí èmi mo sọ ní kò sì rí bẹ́ẹ̀. Tí n bá wá sọ pé mo fẹ́ yarí, mo fẹ́ takú sórí ọ̀rọ̀ ló dàbí ẹni àwọn kan sọ àti wọn mẹ́rin kórìíra mi pé ọmọ òun ìsọ òkè sọmọ gidi tí bá bẹ̀bẹ̀ tó fi jáde ni. Ẹ̀gẹ́ tí bá bẹ̀bẹ̀ tó jáde ni. Èyí tó sì wà tó ń dùn mí jù náà ni èyí tó sì wá fẹ́ tó tún wá dàbí olóyè ọ̀rọ̀ náà ni wípé àwọn tó mú wá lórí fídíò sí wa pé wọ́n eléyìí sọ pé bàbá sí báyìí, eléyìí sọ pé nìkan sí báyìí, eléyìí sọ pé Kutagidi sí báyìí, gbogbo wọn náà wọ́n sọ pé lọ́la àwọn pamọ́ wọn.
ìwọ náà sọ pé àwọn pa dájúdájú irọ́ la pamọ́ wọn àbá wọn lórúkọ jẹ́ ní gbogbo yín ẹ má bínú mo fọlọ́n bẹ̀ yín ẹ má bínú mo sì dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ náà pé ẹjọ́ mọ ẹja ṣe ẹ̀yin náà lẹ́tọ́ padà sọ wípé a ti yọ̀ǹda ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín torí ọ̀pọ̀lọpọ̀ ti rò pé Tani Ọlọhun ẹ̀jẹ̀ tá a filẹ̀ ó lágídí kò ní bẹ̀bẹ̀ kí ló dé tí ní bẹ̀bẹ̀ ẹ má fojú pé bóyá ìyẹn burúkú mi ìyẹn jẹ́jẹ́ ni mí mo fún tó ṣẹlẹ̀ yìí mo tún wá nífẹ̀ẹ́ àwọn tó bá mi ṣe ẹjọ́ mo tún wá nífẹ̀ẹ́ wọn sí torí pé àwọn kan náà wà nígbà táwa náà ò tí ì sùn mọ́ wọn lọ ni tá a mọ̀ táyé pa tó ti mọ̀ nísìn so nípasẹ̀ díẹ̀ yìí ẹ ṣé mo dúpẹ́ ẹni tí ń bá wa rántí dákọ nínú àwọn àáfà kó dọ̀ kó má bínú kò ṣe pé bóyá mo fi bú wọn o pé bóyá mo fi ṣègbéraga sí wọn o kódà wọ́n tún sọ pé Malam Yusuf Adépọ̀jù sọ pé àwọn fẹ́ fáìlì kéèsì fún tiẹ̀ tó fáìlì mi mo ti bẹ̀rù kó má bínú ọ̀rẹ́ mi wọ̀ pé ọmọ kò ní gbọ́ tá a ti ṣe ọ̀fẹ́ tá a ti filẹ̀ tá a ti bá nìkan á tún wá gbé o gbogbo wọn pátá ẹ tí màá tún wá rántí dákọ táyé pé mo ti wá bú rí mo ti bà lóko jẹ́ rí ó dákọ foríjì mi mo fi aláwù bẹ̀yìn mo fi àlùkùránì bẹ̀yìn mo fi dùn tẹ́ bá jẹ́ kẹ́ gbàgbọ́ nú ẹ̀ mo fi bẹ̀yìn mo fi fátìmí náà gbàgbọ́ nú ẹ̀ mo fi bẹ̀yìn ẹ̀jọ̀ ń tu Ọlọ́run ẹ̀ dáríjì mi Ọlọ́run bá wa ṣe ìfọ̀ bá wa ṣe olódùmọ̀ bá wa ṣe ìgbàlódé bá wa ṣe àwọn aláṣẹ kó bá wa ṣe ojú òní ti gbogbo wa ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Ìlọrin ò ní dàrú àárín àwọn ọmọ Ìlọrin ò ní dàrú ìlú Ìlọrin ò ní dàrú ẹ ṣé gbogbo àlọ́ pátá ẹ ṣé mo dúpẹ́ tọ́ka dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín mo sì mọ̀ pé mo sì nígbàgbọ́ pé ẹ ti mo nígbàgbọ́ pé ti foríjì mi mo nígbàgbọ́ pé ti foríjì mi torí ẹ̀yin náà lẹ pàṣẹ pé àwọn ẹni bẹ̀bẹ̀ mo nígbàgbọ́ pé ti foríjì mi torí ibi tí mo wọ̀ o kìí ṣe ibi tó yẹ kéèyàn ò mọ̀ wà kìí ṣe ibi tó yẹ kọ́mọlúwàbí ò mọ̀ wà kódà lẹ́nu ìgbà tí mo dé yìí bí mo dé tí mo bá ṣe wọnú Ìbàdàn tí mo lọ sílé Jùbà tí mo kún ilé Jùbà ilé ìwòsàn mo darí sí UCH ni mo darí sí ní Ìbàdàn mo ń gba ìtọ́jú ohun tí ó ti jẹ́ kí n wáyé wá ṣe fídíò láti kó ṣe fídíò kó bẹ̀bẹ̀ ìtọ́jú ara mi ò fi taratara le tí n bá ti kóhùn bí ní ṣe báyìí mo tún padà lọ́bẹ̀ àwọn mo fẹ́ gbomi àwọn nǹkan wà tí mo fẹ́ lò tó fẹ́ rà táyé tí bàdẹ́ gbomi mo gbẹ̀ ní mo pàṣẹ gbogbo ẹ̀ fún mi táyé kún fẹ́ padà lọ UCH kódà mo tún ní kóòtù ní bí ọjọ́ mẹ́ta sísìn àbí ọjọ́ méjì sísìn ni mo tún ní kóòtù wọ́n lọ fún mi lókun àtàgbára àti lọ́gán ni wọ́n lọ fún mi lókun àgbára àti lọ ń gbìyànjú àti lọ ni so kí aláfẹ́ máa pàlàwà fà eré kí ni ẹyẹ ń bẹ́yẹ ṣe ẹyẹ ń tùrì ara wọn ẹjọ́ ń tùrì Ọlọ́run gbogbo ẹni tí má rí kí n ṣe lórí ọ̀rọ̀ yìí Ọlọ́run bá fẹ́ yín ẹ foríjì mi ṣùgbọ́n nǹkan kan wà tí àwọn èèyàn tó wá ń sọ kiri nípa mi ni pé mo sọ wípé kò sí Ọlọ́run ní pé ta ni Ọlọ́run ta ni Ọlọ́run ẹni tí ó bá borin jẹ́ òní kọ́ bolórin ṣe kọ́ ni ẹni tí ó bá borin jẹ́ kò kọ́ bolórin ṣe kọ́ nínú Kùránì gangan ló wà pé kéèyàn wí pé tọ́lọ́run sọ pé ẹ mọ̀ mi kẹ́ tó sìn mí ẹni tí ó bá mọ̀ mí kó o dé o ṣe sìn mí Kùránì ló wà ìtàn pé ìkọlù la fi sọ pé ta ni Ọlọ́run títí ta ni Ọlọ́run túmọ̀ sí ni pé Kìrìsìtẹ́nì wá ó lọ́lọ́run Jésù bẹ́ta lọ́kan Jésù àwọn nìkan Jésù Ọlọ́run àwọn kan Jésù ọmọ Ọlọ́run wọ́n pè bẹ́ẹ̀ gbogbo ayé ń tẹ̀lé wọn wọ́n ti parẹ́ wúre wọ́n ti padà gbàdúrà àdúrà wọn gbà mùsùlùmí wá wọ́n sọ pé Allah ni Muhammadu Rasulullah lòjíṣẹ́ rẹ̀ ọ̀nà bẹ nìkan lè gbà bí àlùjánnà ní tó ń ti tó ń túmọ̀ sí pé ìta àwọn lè pè níbi ọgbà àtẹrọ wípé ọgbà dẹra àwọn náà sọ àwọn oníṣẹ̀ṣe náà wá àwọn náà sọ pé Ifá sọ pé àwọn náà lọ́gbà àtẹrọ ẹni tí wàá ti mọ̀ nípa Ifá tí wàá ti fa bẹ́ẹ̀ lẹ̀sìn pọ̀ káàkiri àgbáyé tèmi tó mú béèrè ta ni Ọlọ́run jáde ni pé bí wọ́n bá sọ pé funfun ni tí wọ́n lórí báyìí tí wọ́n lórí báyìí tí wọ́n lórí báyìí tí wọ́n lórí báyìí ta wá ni Ọlọ́run gangan tí a pè lẹ́yọ kan tá à ń ṣàpèjúwe rẹ̀ ní nǹkan oríṣiríṣi tí wọ́n bá ń ṣàpèjúwe rẹ̀ wá jọra wọn ọ̀nà tí wọ́n ń gbà lọ́ọ́ bá wá yàtọ̀ síra wọn ṣùgbọ́n àwọn kan rò pé ọmọ tó ní kò sọ Ọlọ́run ó challenge Ọlọ́run pé ta ni Ọlọ́run pé ta ni pé gbogbo tí mo ṣàlàyé yìí téèyàn bá ní kí yóò máa ronú sí i nípa Ọlọ́run ní tó ronú èyí ó sọ ilẹ̀ òkun ṣùgbọ́n ó ti wá ń dàbí ẹni pé gbogbo ìran kọ̀ọ̀kan ti wá ń dàbí wọ́n ti wá mú un wípé Ọlọ́run tàwọn ni ọ̀nà ọ̀dọ̀ àwọn nìkan àwọn ìgbà lọ́dọ̀ ẹ̀ Kìrìsìtẹ́nì rí pé ọ̀dọ̀ Ọlọ́run tàwọn ni ọ̀dọ̀ àwọn làwọn gbọ́dọ̀ ẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà rí bẹ́ẹ̀ yìí ṣe ń rí Ọlọ́run yẹn ipa ẹ̀yìn lẹ́ni làwọn náà rí pàwọn la ní ọ̀dà sọ pé ta ni Ọlọ́run tí wọ́n pè báyìí ìbéèrè ni fún ọlọ́gbọ́n
tí ẹ pé òpè Tani Ọlọhun nígbà tó wá po page tó wá rí Tani Ọlọhun ó wá wò pé kí ni ẹni sọ kí lẹni wá sọ ń pa Ọlọ́run gangan ní tí orúkọ page fi ń jẹ́ Tani Ọlọhun kì í ṣe pé ọmọ yìí ò mọ Ọlọ́run ó kórìíra Ọlọ́run tàbí kíníkan irọ́ o táyé pé orúkọ Tani Ọlọhun náà táyé pé mo tó wá fi ṣe àwọn kan ni ẹ dákun má bínú mo tún bẹ gbogbo ayé pátá ẹ̀yìn lẹ́nì kankan nù. Tani Ọlọhun ti bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ tó dẹ̀ nífẹ̀ẹ́ àlàáfíà torí òótọ́ tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni wípé àtiwọ́ tó jẹ́ mùsùlùmí àtiwọ́ tó jẹ́ ọmọ ẹlẹ́yìn Kristi àtiwọ́ tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ àlàáfíà ṣe kókó láwùjọ wa mo dẹ̀ máa ń sọ nǹkan kan fún wa kò síbi tí a ti já òwú dúdú táwọn kan funfun nílẹ̀ Yorùbá kò ságbolé tẹ máa dé tí wọ́n bá ní mùsùlùmí lánàá wọ́n á ní lọ́rẹ̀ẹ́ tí wọ́n bá ní lọ́rẹ̀ẹ́ wọ́n á ní ní wọ́n sàn wọ́n kò gbogbo wa wọra ni bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe lánàá ẹ máa ní lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lánàá ẹ máa ní lọ́rẹ̀ẹ́ gbogbo wa wọra àríbi sásí fúnra ṣùgbọ́n now wọ́n fẹ́ gba gbogbo anímọ̀ràn kan èyí ìwọ bá wo ẹ̀sìn báwo kò máa sìn fi ẹ̀sìn ẹlẹ́sìn sílẹ̀ má yẹ̀yẹ́ ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ kí òǹkálùkù gbajúmọ̀ ẹ̀sìn ẹ̀ ṣùgbọ́n nǹkan máa ń sọ ni pé ẹnìkan ṣoṣo tá a lè bá jà lẹ́ni tó bá fẹ́ máa fi ẹ̀sìn yẹn da omi àlàáfíà àwùjọ rú tàbí tó jẹ́ pé iṣẹ́ ibi ló gbé dání kódà tó bá jẹ́ mùsùlùmí gidi tó bá rí mùsùlùmí ẹgbẹ́ tó bá fẹ́ máa da omi àlàáfíà àwùjọ rú bájà sòótọ́ fún tó bá dẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì tó bá rí kìrìsìtẹ́nì ẹgbẹ́ tó fẹ́ máa da omi àlàáfíà àwùjọ rú bájà tó bá dẹ̀ jó níṣẹ̀ṣe mo fẹ́ dárúkọ àwọn mẹ́ta kan tó yẹ pé mo bọ̀wọ̀ fún wọn ẹ wo bàbá wa Takuti Jésù ẹ mọ̀ pé gbà kan bàbá yẹn gbàlejò bàbá wa Akéwùgbà Gold ẹ wo bàbá Takuti Jésù ǹjẹ́ rí kí bàbá yẹn kó sọ̀rọ̀ àlùfànṣá sí ẹ̀sìn ẹlẹ́sìn rẹ̀ rárá wọ́n wá sí online wọ́n dẹ̀ ṣèwàásù fún wa lọ́nà tí ẹni tó bá ń wà búkú láwùjọ ṣe máa yí padà láì bà ẹ̀sìn mi jẹ́ ó ṣe kórìí nìyẹn ẹ wo bàbá wa Akéwùgbà Gold ó bàbá yẹn máa mú ẹ̀sìn mùsùlùmí wù yẹn o bàbá yẹn máa mú ẹ̀sìn mùsùlùmí wù yẹn o bàbá Akéwùgbà Gold mi lè ṣe kí n má wo bàbá yẹn mi sá kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n bàbá yẹn gbogbo wáàsí bàbá yẹn ló máa ń wọ̀ mí ní akínyẹmí ara tí mo dẹ̀ máa ń rí ẹ̀kọ́ kọ́ mbẹ̀ bó sì yẹ kó rí nìyẹn ẹ tún wo evangelist ìwà lẹ́sìn ṣe bó níṣẹ̀ṣe ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kìí ṣe oníṣẹ̀ṣe ló ṣe pé wọ́n máa ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ tó máa ń tẹ̀lé lọ́dẹ̀ rí ẹ̀kọ́ kan tàbí méjì mú bẹ̀ ó sì yẹ ká máa fi ẹ̀sìn wa tún àwùjọ ṣe nìyẹn kí ṣe ká wá dé ṣe wá rí àwọn tó máa ń bẹ̀ ẹ̀sẹ̀ lẹ́sìn jẹ́ ìjẹ́ they have nothing to offer ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹni tó bá ní nǹkan lọ́pọlọ tó ní nǹkan gidi lọ́pọlọ tó ní nǹkan fà yẹ pé kò ní máa sọ àlàbà lẹ́nu kò ní kàn wá sí online kó kàn máa sọ ọ̀rọ̀ àlùfànṣá sí àwọn ẹlẹ́sìn míì ẹ jẹ́ ká fi ẹ̀sìn wa ká fi pe àlàáfíà wá sí àwùjọ wa ká pe ìfẹ́ ká pe ìrẹ́pọ̀ wá sí àwùjọ wa ó yé wa. mo dẹ̀ tún fẹ́ gba gbogbo ẹ̀yin tí ẹ bá tẹ̀ ń sọ̀rọ̀ náà nímọ̀ràn nǹkan tó bá ti mọ̀ má sọ mọ́ o nǹkan tó bá ti mọ̀ má sọ mọ́ pàápàá lórí wọn wú ẹ má jẹ́ ká máa especially àwọn fracas ẹ má kàn déédéé máa wá sí online kẹ́ máa bàyàn lórúkọ jẹ́ lóòótọ́ ẹ má ṣe nǹkan tó bá ti rí ni kò sọ nǹkan tó bá rí sọ pé ò rí má torí pé o fẹ́ káwọn èèyàn mẹ́ kó wá máa mú àtàmọ̀ àkílẹ̀ kẹsì gbó káàbọ̀ àwòdì okú ewu náà kì í pàwòdì Ajámadé ní orúkọ mi ẹ bá mi pín fídíò ìkiri ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi ẹ bá mi follow page ẹ bá mi share fídíò yìí ẹ tún gbọ́ bá mi subscribe sí Ajámadé TV lórí YouTube eré ó dàbọ̀.